lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Téèyàn fi jẹ́ aṣíwájú èmi rí látọ̀ọ́lẹ̀ nǹkan mẹ́ta nǹkan mẹ́rin náà ni èèyàn fi jẹ́ aṣíwájú ní àfi darí èèyàn gbogbo ẹ̀ lọ́lọ́run á gbé fún mufti àkọ́kọ́ náà ni al-hikma bọ́lọ̀ bá fún yàn ní hikma ọgbọ́n inú irinṣẹ́ téèyàn fi jọ̀gá tí fi dasíwájú ni Ọlọ́run náà ti ròyìn bẹ́ẹ̀ náà Al-Qur'ani máa yí al-hikmata ẹni ẹlẹ́ẹ̀kejì asọ́bùrù gbogbo ẹni tọ́lọ̀ bá ti yọ̀ǹda àmúmọ́ra kó fi rírí sáláì rí kó fi gbígbọ́ sáláì gbọ́ à ń gbọ́ à ń rí ẹni ó tọrọ sọ ẹni tí ò tọrọ sọ ẹni tí ń kọ́rọ̀ sọ ní gbogbo tí máa wí ní gbogbo ẹ̀ mọ́ra wọn èyí wọ ẹni tí ń kí lòlò ẹ̀gàn ò pé kí oyin ọmọ dùn ó di méjì tọ́lọ́mọba ti yọ̀ǹda kéèyàn ní sọ́búrù nínú àwọn irinṣẹ́ tí a fi jọ̀gbá ni ẹlẹ́kẹta àlàáfù tọ́lọ́mọba ti yọ̀ǹda kéèyàn máa lámòtí kúrò Ọlọ́run ti ṣe mufti yìí pé aláwọ̀ ẹ̀fà yìí mufti ó dára tún máa ta ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni tẹ́rì pé nǹkan mí ní ṣe lẹ́yìn bá a bá sì dórí wa mufti wa bá ṣe gbé kan ó sì tún gbé fún máa jẹ́ ó ti jẹ́ pọ̀ àti yọnu ètò ọkọ̀ ó ti jọwọ́ nu wọ́n ti jẹ́wọ́ lọ káyín bẹ́ẹ̀ orí mẹ́ta ẹlẹ́kẹrin àlìjúùdù èdè mufti máa ṣe jù láyé nù kéèyàn ó lè gbogbo àbá èmi ọ̀fẹ́ maru iye tí mufti ná lójúmọ́ ní sọ lójúmọ́ kò níye kò ṣeé sí kò ṣeé kà gbogbo tọ́lọ́ fi yọ̀ǹda fún wa ibi ṣe sàrà ni kéèyàn jẹ́ tọrẹtọrẹ làbá wa sọ ọ́ lórí pé. ìyárìbá àti yẹ̀kú dúlìmárì òkàwé mẹ́wàá. ó ní jẹ́ sọ fún ọbẹ̀ àríbá àti yẹ̀kú dúlìmárì òkàwé mẹ́wàá. ìyárìbá àti yẹ̀kú dúlìmárì òkàwé mẹ́wàá. ó ní ká mẹ́rin wọ̀nyí iná lèyàn fi jọ̀gá àti hẹ̀ àti hù kò sí gbogbo orun ẹ̀wọ̀n tí wọ́n dá wọ́n máa lọ dídá wọ́n máa gbé ṣúrúṣúrúṣúrúṣú káàkiri àti wọ́n sì kí ló dé ìgbà fọlọ́ kí ẹ̀ ń dààmú kára àràbá yìí àbá yìí ọjọ́ ti lọ. bí àrìbá àti yakudu mẹ́rin kàwé mẹ́rin bàbá fà tàtí wọ́n dáná yóò láàmú láwọn mẹ́rin. máa bá tájú ẹni tí mẹ́rẹ̀ yìí bá ti bọ́ fún ààrí lára rẹ̀. Kàná yóò láàmú láwọn mẹ́rin. ọ̀nà kọ̀nà làyẹn mọ àwọn èyí òbí máa yọnu sí i láà pé ọmọ yẹ̀yẹ́ ni wọ̀ yìí èyí tó wá parí ẹ̀. wàyí kí màá tu wọ́n sábúrò fún màá fún wọn. afáàníjẹ ń sọ fún àfàhí kí má tù ú sọ́mà sọ́búrú ó di méjì màá fún wọn. sọ́mà àfúrú ó di mẹ́ta. wàjúdò àbí tábùkì dáwọn máa. ẹ̀rẹ̀ ni òun lọ́nà yọ̀dá fún mu tí mú fi ń jẹjà gbogbo wọn. Inshallah. a sì máa jẹjà náà ní ọdún òní jẹ wá. Inshallah. Amen. wa inna jundana lahumul ghalibun. wa inna jundana lahumul ghalibun. wa inna jundana lahumul ghalibun. bisimilahi èyí láfi pẹ̀lú fatiha kan mufti lónìí alekun ayata kùsù láfi bẹ̀rẹ̀ èyí láfi fatiha lẹ́yìn rẹ̀ bisimilahi rahmani rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm
له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده ولا وهو العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا هذا البيت الذي أكرم من جوع وآمنهم من بسم خوف. الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ẹ dákun mo kí gbogbo àwọn ìyá wa tí mẹ́jọ kọ́ pátápátá mo fi ìyá wa lámà ní kí gbogbo jama ọlọ́mọ padà lẹ́yìn alájọ àjàgbọ́mà ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlọ́mọ sábà dúpẹ́ fún yín èyí tá à ń jọ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lọ́dún ni bàbá wa ọba ní Ìlọrin lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí ọ̀làwọ̀ yà sùkúkà àmìlẹ̀ náà sì látàmà fúnáraka ولا تخشى wàlà hàwùlà ولا قوة إلا بالله العلي العظيم. ọdún yìí là ń ṣe ọgbọ̀n ọdún tí bàbá dórí ìtẹ́ àwọn àgbàlagbà àwọn bàbá wọn gẹ́gẹ́ bí sọ́díkì mùsùlùmí dákan ọlọ́run àti tuntun bẹ̀rẹ̀ bíọ́ àwọn nínú ayyamu baraka ayyamu suru nínú ọ̀sẹ̀ tá a wà yìí dákan ọlọ́run bájọ́ ọjọ́ ṣe ìbànújẹ́ fún alẹ́ yìí dákan ọlọ́run sí wọn ládùúgbò ọba ní bàbá mo ti tọrọ fún wọn nù má fi wọn ṣẹlòmíì má fẹ́ lòmíì sí wọn dákan ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ aláfíà ọ̀pọ̀lọpọ̀ fàyàbalẹ̀ mọ́sàgbà sí fún wọn èyí tá à ń ṣe ní nípa nkọ́kọ́ ọdún dákan àwọn náà ní kí wọ́n ṣe 40 wọ́n ṣe 30 wọ́n ṣe 50 wọ́n ṣe 60 wọ́n ṣe 80 wọ́n ṣe 90 wọ́n ṣe 100 wọ́n kọ́ inú kanu ayatul kursi olè yé láfi pẹ̀lú fati àbábábá lùlọrin lónìí àtàwọn àti gbogbo tí ń jà wọn dákan ọlọ́run mọ́sàbà fún wọn láyà balẹ̀ má dètò olú yìí má dàrú mọ́ lórí. quwwata illa billah bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. gbogbo yẹn fáǹsì tẹ turu ọlọ́run tẹ bùkátà bàbá mufti ọlọ́run máa bùkátà yín o ọlọ́run máa fẹ́ràn yín o subhana rabbika.